ẹjá tó kíra wa kú dédé àkókò yìí níbikíbi tá a ti láǹfààní láti mọ wúra wa láti mọ gbọ́ra wa nú Olódùmarè ní fi ń sílẹ̀ o wà láti dààmú kiri tóbi kò ní mọ̀nà lẹ́yìn akandọ́ra kòǹkò lórúkọ tèmi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí ètò wa ojú abẹ fún tòní akínpẹ́ kú kalẹ̀. bẹ́ẹ̀ ni mo kí n fún tójú abẹ lónìí ẹ̀kúṣẹ́ látàárọ̀ Olútáyọ̀ Fáṣínà lóko tí mo jẹ́ òun ìpakọ̀ mi dà ìwà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́lẹ̀ ìgbádùn ètò tòní dọ́ba. lónìí nǹkan ṣẹlẹ̀ nílùú Àbújá Ọmọyẹlé Sowore ó ti ń sọ bí ọjọ́ bíi mélòó kan bí ọ̀sẹ̀ bíi mélòó kan pé ìwọ́de àlàáfíà ìfẹ̀hónúhàn àlàáfíà yóò wáyé nílùú Àbújá lónìí kódà wọ́n ní ilé ààrẹ gangan ni káwọn ó ti lọ ṣèwọ́de ní Aso Rock gangan ńbẹ̀ làwọn ó ti lọ dúró táwọn ọmọ wọ́de ìjọba wa kì wọ́n nílò pé kí wọ́n má sàn sọrú ẹ̀ sọ̀rọ̀ torí pójú ajá ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́ kẹ́nìkan kan mọ́ pàtẹ à ń ṣèwọ́de kankan sí agbègbè ilé ààrẹ tàbí ibì kankan lu Àbújá wọ́n nírọ́ wọ́n ní kò sí ń tọ́ka wọn pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ tàbí ọ̀rọ̀ tí ilé ẹjọ́ fi síta àwọn ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ làwọn fẹ́ ṣe àwọn òsì jàgídíjàgan wọn ò sì kó nǹkan ìjà olóró lọ́wọ́ àwọn wọ́n jáde lónìí ṣùgbọ́n àrí ń tó ṣẹlẹ̀ ńbẹ̀. bẹ́ẹ̀ ni mo kíran ilé ẹ̀kan sí lóòótọ́ ni ọmọ ọkọ a máa wà nú ọmọ àlè a máa wà nú ọmọ ọkọ ọ̀dà kéèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ bóyá ọ̀rọ̀ tó ti ẹ̀sọ̀ ìsọkúsọ lọ́jẹ́ o bóyá ọ̀rọ̀ rẹ ni o ó yẹ kéèyàn sọ ntólóhùn ó ṣe kó ṣe ntólóhùn tó sọ tó sọ pé òun ó ṣe bẹ́ẹ̀ ni Ọmọyẹlé Sowore ó kọ àwọn èèyàn kan mára tí wọ́n lé lè kà pé lórí ọ̀rọ̀ ìtìmọ́lé Nnamdi Kanu pé wọ́n yọ̀ǹda ẹ̀ ètò dáa jù nírú àwùjọ tá a wà yìí nípa pàjù lọ láàkó ìjọba àwarawa a gbọ́dọ̀ ṣàmúlò ká sí àṣìṣe àmúlò àǹfààní tíjọba alágbádá máa ń fún wa kọ́mọ̀ jẹ́ pé fúnra wa lákànná ti ìjọba alágbádá ọ̀hún tí ìpadà sórí ológun nínú ìfọ̀rọ̀wérọ̀ Ọmọyẹlé Sowore lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní òun ò lè gbàdúrà ó kíjọba ológun ó gbàjọba tó rò mọ orun tójú àwọn èèyàn rí nígbà tó lógun ṣùgbọ́n tó wá pé lóòótọ́ lọ̀rọ̀ tí ń sọ yìí ló yẹ pé dínú okun rẹ̀ ló dé pẹ̀lú ìwádìí àti àwọn àwùgbọ́ ọ̀rọ̀ tí ń jáde nígboro yìí àti ìdájọ́ ilé ẹjọ́ tó ní pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìwọ́de lórí Ọmọyẹlé Sowore lórí máàsì Nnamdi Kanu fún àpẹẹrẹ alọ́ ìjímàkọ̀ tó yẹ pé ló léwájú àwọn ikọ̀ agbẹjọ́rò Nnamdi Kanu tó jẹ́ ẹgbẹ́ tó ń pè fún orílẹ̀-èdè olómìnira àwọn ẹ̀yà àgbò IPOB ẹ̀mígbà ìpa IPOB nìkan kọ́ o IPOB ní ẹgbẹ́ tí ń pè wọ́n tún wá ní ẹgbẹ́ agbébọn àdìyàmára wọ́n pè àwọn ESN irú eléyìí ó ti ṣàfihàn irú ẹgbẹ́ tí IPOB jẹ́ kìí ṣẹgbẹ́ tí ń pè fún orílẹ̀-èdè òmìnira lọ́nà jọ̀ọ́jẹ̀tẹ́ ẹgbẹ́ tẹ́ pé kódà ìdà tí ń bà kọ́ jẹ́ ni irú eléyìí ló fa àwọn ìgbẹ́jọ́ tí wọ́n gbé wá gbọ́nmi sí omi òtó tí ń wáyé ní apá ìlà oòrùn gúúsù ìyẹn south east kékeré kọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ tí ń pa bí ń pa Jábọ̀gún ọmọ ẹ̀yà wọn ọmọ tó jẹ́ ọmọ Ìgbò tó lọ fẹ́ ọmọ Àríwá tí wọ́n jọ ọmọ iléeṣẹ́ ológun bí ẹ ń pe ewúrẹ́ báyìí ni ẹ ṣe pa obìnrin ọ̀hún tí ń kún lójú táyé tí ètò ń ṣe àyàwòrán rẹ̀ lẹ̀ eléyìí nìkan tó lẹ́sùn tí wọ́n lè torí ẹ̀wọ́ yẹn lọ ilé ẹjọ́ téèyàn ò ní bọ́ ń bẹ̀ tí wọ́n bá lọ́ọ́ di ẹ̀mọ̀ pé yẹn ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọkọ̀ tí wọ́n ń pani bí apanimáàgún yìí àwọn eléyìí nìkan kọ́ lẹ́yìn lọ́lọ́ ní ìjímàkọ̀ ló gbégbẹ́jọ́ pé kí wọ́n yọ̀ǹda máàsì Nnamdi Kanu kó lọ tọ́jú ara rẹ̀ wọ́n fún láǹfààní àti lọ́ọ́ gbà tọ́jú nílé ìwòsàn ìjọba àpapọ̀ tó ti kalẹ̀ sílùú Àbújá ilé ẹjọ́ ọ̀hún wọ́n ṣàgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó pé kí wọ́n lọ ṣàyẹ̀wò fún kí wọ́n wo tí ń ṣe àtọ̀nà gbà tọ́jú ẹ̀. lẹ́yìn ọjọ́ tí wọ́n béèrè ilé ẹjọ́ wọ́n tún béèrè fún àfikún ọjọ́ pé káwọn ó ṣàyẹ̀wò fún ní fún mi. ó ṣe é ṣe gbígbà tán yẹ̀wò wọn ò rí dáadáa ẹjẹ́ fún ọ lọ́jọ́ tó kọ̀. wọ́n sì padà gbé wa wọ́n ní kò sí ìpèníjà kan nínú àgọ́ ara máàsì Nnamdi Kanu eléyìí tó láti mú Alọ́ Ìjímàkọ̀ tó jẹ́ agbẹjọ́rò Nnamdi Kanu pé ó jókòrò eléyìí tako àgbékalẹ̀ jíjẹ́ agbẹjọ́rò ilé nìkan kọ́ yẹ kí ẹ tó bárò agbẹjọ́rò lẹ́yìn tó nígbàgbọ́ kíkún nínú ọ̀rọ̀ gbẹ́jọ́ lẹ́yìn tó yẹ pé ìgbẹ́jọ́ náà ní ń bọ̀ ní fi mu ní sùn nínú ẹ̀ ní jí nínú ẹ̀ kò yẹ kírú ẹ̀ tó wà níbi ètò ìwọ́de jẹ́ wọ́rọ́wọ́ o tá a bá fẹ́ ṣèwọ́de ká máa ṣe Nnamdi Kanu nílùú abínibí rẹ̀ bẹ́ẹ̀ bá ṣèwọ́de ńbẹ̀ àwọn èèyàn ó gbé àwọn iléeṣẹ́ móhùnmáwòrán àwọn oníròyìn wọ́n pè wọ́n síbẹ̀ àwọn ọlọ́pàá wọ́n ti gbàwé gbòǹtẹ̀ ìwọ́de lọ́dọ̀ ọlọ́pàá ó pèsè ètò ààbò fún ìwọ́de wọn tó jẹ́ wọ́ọ́rọ́wọ́ kódà wọ́n ti sọ gbọ̀ngàn bí tán ti fẹ́ ṣe tí wọ́n ti ṣèwọ́de àwọn agbègbè tí wọ́n dé tí wọ́n sì fi dúró eléyìí kò sí tó burú nù wọ́de
ṣùgbọ́n ó sì jẹ́ olúlẹ̀ yìí Àbújá lẹ́fẹ́ gbé wọlé lọ ilé iṣẹ́ lẹ́fẹ́ gbé wọlé lọ ilé asòfin àgbà lẹ́fẹ́ gbé wọlé lọ eléyìí ó kù díẹ̀ káàtó kódà tẹ́ bá sì rí ẹ rí i pé Ọmọyẹlé Sowore kì í sọmọ ọkọ nígbà tí àwọn ọlọ́pàá ní ọmọ wa tó lóun ọ̀wà gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ rẹ̀ ó yẹ kó dúró nígbà tajútajú ṣe ló fa kẹ́tẹ̀ bá tó kéré mọ́lẹ̀ tí ń sá lọ bí ọmọ ojo gbàǹgbà mi ọ̀yà gbà ẹni ó ti mọ̀ pé òun láyà pé kò sí ní tí ó ṣẹlẹ̀. kódà kò dágbére fáwọn tó kù gan tó kò dágbére ó mè pọ̀ táwọn sí jẹ ẹkùn ni. kọrun ṣiṣẹ́ sí wọn lápò. èyí ọ̀yẹ́ ẹrú akin tó ń pera rẹ̀. ẹ já wá wo Ọmọyẹlé Sowore gan fúnra rẹ̀ ìwọ́de tó fẹ́ ṣe sónìtumọ̀ Kennedy ò ní pé tó bá rò pé ó nítumọ̀ tó sì rò pé ó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tó fẹ́ sọ fún wa wípé ìwà tí Nnamdi Kanu hù ẹ̀sùn tán kà sí Nnamdi Kanu lẹ́sẹ̀ pé kò sí nǹkan tó burú nu gbogbo ẹ̀. lérò sẹ́rí Ọmọyẹlé Sowore ó jẹ́ ní ti ẹ̀rí pé lẹ́yìn ẹ̀ náà lẹ́yìn tó Ọmọyẹlé Sowore ń pè fún ìwọ́de tíjọba ní ọgbọ́dọ̀ sí ilé ẹjọ́ ní ọgbọ́dọ̀ sí náà ló díje sí iléeṣẹ́ ààrẹ láàkó ètò ìdìbò gbogbo ọdún 2023 Alhaji Atiku Abubakar tó jẹ́ gbákejì ààrẹ ilẹ̀ nígbà kan rí bọ́mọdé bá ń ṣe bí ọmọdé àgbọ̀mọ̀ ṣe bí àgbà ó náà tún ṣàtìlẹ́yìn fún ó túmọ̀ sí pọ́rọ̀ pé Bọ́lá Ahmed Tinubu ó di ààrẹ ó jẹ́ ìkùnsínú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ṣé bí ìgbàlè yẹn ni ẹnìkan láyé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lògbà rẹ̀ yóò pò ń bẹ̀ mọ̀kànmọ̀kàn sí lóye mọ̀kàn. irú Alhaji Atiku Abubakar tó bá jẹ́ pé olóṣèlú gidi ni tó nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn tó sì jẹ́ pé torí ìlú ló ṣe ń sáré káàkiri ó yẹ kó ní sùúrù àkọ́kọ́ táwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ náà nìyẹn ìgbà tó sọ wípé oríṣiríṣi àwọn nǹkan làwọn ó ṣe láti lé ìṣẹ́ àtòṣì kúrò láwùjọ lákọ̀ọ́kọ́ àwọn èèyàn jẹ́ kó yẹ pé ìṣẹ́ àtòṣì ò ṣe é lé kúrò láwùjọ ìyẹn máa ń dín kù ní alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé tó o bá lọ́gbọ́n lórí tó o lọ́gbọ́n nú bá ààrẹ ṣèpàdé ìdákọ́ńkọ́ fún láǹfààní ọ̀dà o àwọn ò ṣe gbé gbábí kó lè dé ó lè tẹ̀síwájú kò dìgbà tó bá dàsìkò tiẹ̀ gangan bó bá wá jẹ́ pé ó fẹ́ dàsìkò tiẹ̀ ìṣe ní sùúrù kẹ́ni yóò lásìkò ẹ̀ tó bá dàsìkò òdìbò àsìkò polongo òbò kó máa fi gbogbo tó bá fẹ́ ṣe kó máa fi polongo òbò. sẹ́rí Ọmọyẹlé Sowore tó bá jẹ́ ń tó mọ nǹkan tó kàn ní kò ní lọ faná sílé kókó máa sí Nnamdi Kanu òun ló pogun ẹ rí i pé kejì rẹ̀ Simon Ekpa lọ́ọ̀gbà tí ọwọ́ bá máa sí Nnamdi Kanu máa sí Nnamdi Kanu gan tó ń padà tó ń tako ìgbésẹ̀ Simon Ekpa ní Finland. ó tó ń sọ pé òun wọ̀ràn. òun ọ̀mọ̀ ń pa ilé yìí torí pé òun ò sì mọ̀ pé. ó tó kọ lẹ́tà sí. bẹ́ẹ̀ ni pé kó jọ̀wọ́ gbogbo nǹkan tó ń ṣe. òun ò sì mọ̀ pé irú ìgbésẹ̀ tó náà ń gbé nígbà tó náà wà ń tarè torí ìgbà tó náà wà láti mọ́lé lójú rẹ̀ tó rí pé ìwà àbàjẹ́ ló ń wù. àwọn èèyàn ní ẹkùn ọ̀dọ́ wọn pé tó ń ṣiṣẹ́ iléeṣẹ́ ológun wọ́n sì kọlù sí iléeṣẹ́ ọlọ́pàá àwọn ilé ìwòsàn ọgbà àtúnrọ̀ wà. wọ́n ń dẹ̀mí àwọn ọlọ́pàá légbodò. wọ́n dán légbodò iléeṣẹ́ ológun máa sí Nnamdi Kanu wọ́n wà lákàálẹ̀ fúnra rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ pa wọ́n tán ẹ dáná sun bí ẹ dáná sun àgọ́ ọlọ́pàá. àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n fi ọlọ́pàá mélòó lẹ ti gbẹ̀mí ẹ̀ lónìí. gbogbo àwọn eléyìí ṣé kò tó kán ní kéèyàn wà lẹ́wọ̀n gbé. ẹ lọ lé iṣẹ́ Bọ́lá Tinubu ẹ dáná sun hòtẹ́ẹ̀lì ẹ dáná sun. ǹjẹ́ tí wọ́n bá wá ní kán sọ pé ìjọba ẹ fílẹ̀ kọ́ máa lọ ṣé ìjọba bẹ́ẹ̀ mọ̀ tó ń ṣe tí wọ́n bá ti wà fẹ́ yọ̀ǹda máa sí Nnamdi Kanu báwọn kan ṣe ń pè fún kí wọ́n fún egun òtòlótò káwọn ẹ̀yà rẹ̀ kí wọ́n lè pè sákìyèsí kálàfin ò lè máa jọba kì í ṣe irú ọwọ́ báyìí. yóò wà lórí àdéhùn yóò wà lórí ìjọ̀wọ́ sílẹ̀ pátápátá. bẹ́ẹ̀ni tóno ẹ worú máa sí Nnamdi Kanu aṣọ lórí ètò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí máa sí Nnamdi Kanu ọjọ́ ẹni tó ti ronú pìwàdà lórí ìwà rẹ̀. pàápàá gbogbo wa tó wù nílé ẹjọ́ gan kò fi hàn ní tó ń ṣe pẹ̀lú àwọn adájọ́ tó ń ṣe pẹ̀lú àwọn agbẹjọ́rò kò fi hàn. kò ṣàfihàn rẹ̀ oníjà díẹ̀ dá kan ni lẹ́yìn tẹ́ pé ó nílò ẹ̀kọ́ gidi. ẹni tó yẹ kí wọ́n tọ́jú fọ́jọ́ pípẹ́. tẹ́ ẹ bá ń wo fúnra kan bọ́ọ̀ta lẹ́nu bí àná sóní lónìí gan ni tẹ́nìkan sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Ọmọyẹlé Sowore ẹ̀yà agbóní ó ní tí Ọmọyẹlé Sowore bá jẹ́ pé ó ń béèrè fún ìdájọ́ òdodo pé justice pé òun gangan bóun ṣe wà pé òun náà nílò ìdájọ́ òdodo pé máa sí Nnamdi Kanu ó wá bẹ̀rẹ̀ sí máa ka àwọn èèyàn bíi 40 tọpanú àwọn èèyàn ọ̀hún ẹlòmíì oníṣòwò tí wọ́n jọ ń ṣòwò pọ̀ ẹlòmíì ọmọ akẹ́kọ̀ọ́ kan náà tí wọ́n jọ jẹ́ ẹlòmíì ẹ̀gbọ́n rẹ̀ ibi ẹ̀gbọ́n rẹ̀ ló burúkú jù àdáni á fi hàn orí ẹlẹ́bíi pé wọ́n gé orí mìsòrò ní wọ́n ń gé lápá bíi pé yẹn ń gé mìsòrò ní wọ́n ń gé lẹ́sẹ̀ wọ́n fi àwọn fọ́nà kálẹ̀ ilẹ̀ wọ́n sọ ti ará àdúgbò kan tí wọ́n yọ nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ̀ láàyè àyè náà wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n rí mọ́ lóòyè iṣẹ́ àwọn IPOB àti ECN ni gbogbo eléyìí ṣé ilé òtò lẹ́jọ́ náà tí wọ́n bá mú nídìí irú àbàjẹ́ báyìí tí Ọmọyẹlé Sowore bá wá ń jà fún irú èèyàn bẹ́ẹ̀ tó ló ń jà fẹ́tọ̀ ọmọnìyàn àwọn nǹkan tẹ̀mí fi máa ń sọ wípé lójú tèmi Ọmọyẹlé Sowore kò jọ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ó ń jà gírí jà gan ni.
tàbí kó jẹ́ ti ajàfẹ́nu rẹ̀ ajàfẹ́tọ̀ ara rẹ̀ ajàfẹ́tọ̀ ara rẹ̀ nítorí àpò àti ọ̀fun. ó ń ṣiṣẹ́ síbi táwọn èèyàn ó ti fẹ́ràn rẹ̀ ó wo ọpọlọ àwọn èèyàn ṣe nǹkan ó wo ibi tọ́pọlọ wọn fì sí lòun náà ṣiṣẹ́ lé lórí. ẹ rí i pé yàtọ̀ sí Ọmọyẹlé Sowore gbogbo àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n gbajúgbajà nílẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí bí àwọn Adéyanjú gbogbo wọn ni wọ́n ti dẹ̀yìn lórí gbogbo àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí tàbí àti ẹ̀ ń ṣe ìwọ́de káàkiri ìwọ́de tí ò ní túmọ̀ tẹ́ ẹ̀ bá ṣe revolution now ẹ̀ ṣe free Nnamdi Kanu lọ́la. gbogbo eléyìí ò níbi kan tí ó gbé wá dé lórílẹ̀‐èdè tí wọ́n ń tọ́ka sí lórílẹ̀‐èdè tó ti dé ilẹ̀ lágbàáyé bí ilẹ̀ Amẹ́ríkà ni ilẹ̀ Gẹ̀ẹ́sì ni ilẹ̀ Germany ni kò síbi tí owó àwọn ìwọ́de bẹ́ẹ̀ ti máa wáyé ìwọ́de kódà àwọn ẹlẹ́sìn ìwọ́de láàrin 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú tí wọ́n dẹ̀ dúró láwọn agbègbè kan kí wọ́n ti sàdámọ̀ rẹ̀ pé ibi táwọn èèyàn máa dúró sílẹ̀. wọ́n sì gbé ìwé pélébé sókè wọ́n sì bò lóròyìn sọ̀rọ̀ wọ́n ti túká wọ́n ti lọ nìyẹn ṣùgbọ́n táwọn ti wáyé bí wọ́n bá tí ì wá nǹkan kan débi pé wọ́n ń ṣe kọlù sọ́lọ́pàá. tí wọ́n bá fún wọn lóore ọ̀fẹ́ láti pẹ́ ń bẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ṣépè fún àwọn ọlọ́pàá. àwọn tá a rò pọ̀ ọ̀gá ọlọ́pàá tí gbogbo èjìká wọn ti kún fún okùn àti ìràwọ̀ tí wọ́n gbà bẹ́ẹ̀ bá Ọmọyẹlé Sowore ó sì máa bá wọn sọ̀rọ̀ àfi bí èèpo gangan ní ti àpò rẹ̀ sanwó sí wọn. mo wo fọ́nrán kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lọ sí ilé ẹjọ́ gíga nílùú Àbújá ó fẹ́ wọlé sí ilé ẹjọ́ ọlọ́pàá sọ pé kò ní kọjá kò gbọ́dọ̀ wọlé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn. bẹ́ẹ̀ni gbogbo àwọn ilé nìkan ó tó tí wọ́n lè gbé yẹn lọ ilé ẹjọ́ sí ṣùgbọ́n tíjọba nìkan gbé lọ ilé ẹjọ́ wọn ò ní torí pé àwọn bí ṣe ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ni tẹ́ pé rọ́lá sàn. ṣùgbọ́n ìjọba ò tí ì ṣetán láti gbé yẹn ni. ẹ mọ̀ pé ìyà ò jẹ nìkan ìyá rí nǹkan tí ń jẹ lọ́wọ́ inú ó sì jò fún tán lẹ́gbẹ̀ẹ́ yà bá parí tí ń jẹ tán òní ni ìyà ò bá bẹ̀rẹ̀ sí máa jẹ. ìjọba ò tí ì ṣetán láti gbé ni o. òní ni gbígbèrè ọba bẹ̀rẹ̀. tó bá jẹ́ pé torí eléyìí ni kí ló tán fi gbé Nnamdi Kanu. bẹ́ẹ̀ni. ìbíjọba orílẹ̀-èdè Finland ti mú Samuel Ekpa láti bá tán ti mú Kanu tán ti mú Ekpa ta ló tún wá pariwo ní nísìnyí. sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wòye tí máa sí Nnamdi Kanu tí wọ́n bá ní kílẹ̀ ẹjọ́ wọ́n gba onídùúró rẹ̀ kó sálọ bí ṣe máa sálọ ibi ọba sálọ lágbàáyé ibẹ̀ wọn ò ti mú fúnra wọn kò síbi kan lágbàáyé tí wọ́n fẹ́ gbọ́rọ̀ agbésùnmọ̀mí ìwà tí máa sí Nnamdi Kanu ń wù ìwà onísùnmọ̀mí ni. ìwà ẹni tó fẹ́ dojú ìjọba bolẹ̀. bẹ́ẹ̀ni ìní ń wù wọn èdè ẹ̀fẹ́ ríru wọn níbi kí lágbàáyé wọ́n tọwọ́ wà àbàjẹ́ wọn bọ́lẹ̀ ni eléyìí tó dáa jù ni kí àwọn tí wọ́n jọ̀dọ̀ kí wọ́n ṣe làákàyè torí pé ogun ọ̀dàbí yẹn kò dàbí ẹ̀kọ́ tí a bá lọ sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tába ti náà bọ́lé wa níbo mi ta pè ń lé o irú àkókò tá ń la àkọjá ìtẹ́ pé ètò ọrọ̀ ajé ó gbẹnu òkè ó ti ń padà sáàyè rẹ̀ nǹkan kan gbọ́dọ̀ kan ọmọ ìlú ìkankan nírú àsìkò yìí tí nǹkan bá lọ kẹnìyàn kan lásìkò yìí ọlọ́mọ jẹ́ ká gbọ́ burú ẹnu abọ́. àmì ò n tó yé mi ń bẹ̀ náà ni wípé bọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ ń fẹ́ sùúrù àti pàápàá n ta ti gbé sídìí òfin ẹ jẹ́ ká fòfin tó ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ wọ́n ti jọ ń pò láti ẹjọ́ yìí béèyàn bá fìyàn lẹ̀ yóò lọ́wọ́ òfin nú bàbá sì lu ọ̀nà míì láti fìyàn lẹ̀ torí tẹ́jọ́ bá pààyàn pọ̀ pẹ̀lẹ́ nìkan wọ́n lè lọ bẹ ẹnìkejì tẹ́jọ́ ń ṣẹjọ́ ẹjẹ́ àyanjú ẹ̀ lábẹ́lé ẹ̀dáríjì kí ni tó ṣe kí ni tẹ́ fẹ́ kó ṣe wọ́n lè àwọn èèyàn náà ń pè níjọba ibẹ̀ èèyàn láàrẹ ibẹ̀ èèyàn làwọn ministers ibẹ̀ èèyàn làwọn gómìnà àwọn gómìnà lè dìde kan lọ bá rẹ ó dá ọmọ ẹ fà lé wa lọ́wọ́ àwa làwọn bá ṣe tún rọ àwa làwọn bá ṣe pé ṣàkíyèsí ẹni tí wọ́n fẹ́ fi ilẹ̀ gangan wọ́n ń láti kọ́kọ́ bò náà sọ̀rọ̀. tí wọ́n mọ bí ọkàn ẹ̀ dúró dé. ń bolo ọkàn ẹ̀ dúró dé sọ gbàgbé ká yanjú ọ̀rọ̀ yìí nítubí nù. àbí ọmọ bá ń fa lọ. ṣé bí wọ́n bá fi ọ́lẹ̀ sóòní sálọ. àwọn tí ń dà lóru ọ̀nà wo láfìgbà tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n kó lẹ̀. gbogbo èèyàn ló ṣe é bájà láyé lójú mi ìjọba ò ṣe é bájà. gbogbo èèyàn lèèyàn lè bájà ló lè kọjú ìjà sí ò lè bájọba jà torí pé ìjọba tó fẹ́ bájà wọ́n ní gbogbo nǹkan ní kàwọ́ láì náwó. ebi nígbà tí wọ́n mú nígbà kan rí àwọn sẹ́nétọ̀ Efunaya Baribe àwọn ní aṣọ ń dúró fún wọn lọ yọwọ́ onídùúró tó ń bọ̀ fẹ́ ìjálùgbẹ́ ọjọ́ ìgbẹ́jọ́ pé ara àwọn àpẹẹrẹ ojo àti kání tíyẹn bá ní ìgbẹ́jọ́ ti ń bá a lọ àwọn kan sọ pé àmì wọn ya wọ abúlé bàbá rẹ̀ wọ́n yìnbọn pa àwọn ẹkún ni mọ́ bí kun tó ń kálukú bá ń sọ ìdí tó fi ń gbègbèsè rẹ̀ àmì bá ya wọ agboolé ẹnìkan wọ́n ti kẹ́fìn kankan ni mélòó nu ilé wa làwọn àmì ń pò yìí rẹ̀ àbí àwọn ọ̀rọ̀ tá à ń sọ àbí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ náà lè jẹ́ pé a fi yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu la fi yin iléeṣẹ́ ọlọ́pàá ni àbáyin iléeṣẹ́ ológun nígbà iléeṣẹ́ ológun bá ṣàṣemọ́sí àánú náà kalẹ̀ ebù sí wọn ṣùgbọ́n kí ni agbénu iléeṣẹ́ ọlọ́pàá ológun fún mọ́ wálé wa àwọn èèyàn ọmọ gbé lé ọ̀fẹ́ ìjálùgbẹ́. ọ̀pọ̀ sì mọ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ò ní jẹ́ kán lè sọ síta. àrò wọn bẹ eléyìí náà fi rọlé ẹjọ́ náà kí wọ́n pa kìtì mọ́lẹ̀ ìdájọ́ àbí ìgbẹ́jọ́ tí bá ń falẹ̀ bí ìgbín
bí ẹ ń fi ẹ̀tọ́ ọ̀dájọ́ dun ẹni tọ́rọ̀ kan ni. ṣùgbọ́n lórí eléyìí lórí tí Nnamdi Kanu yìí ń rò pé ẹbí wà lọ́wọ́ ilé ẹjọ́ o àwọn agbẹjọ́rò ẹ̀ ni wọ́n sì open case o. ó wá ń bẹ̀rẹ̀ sí máa parabuléètì. ńgbà tán ti ń tó jẹ́ orí bẹ́ẹ̀ náà ni pé ńgbà tí èèyàn bá ti mọ̀ pé wọ́n lẹ́jọ́ ìwọ̀n ò ti mọ̀ pé òun ní tó ń fẹ́ defend. ìtẹ́jọ́ parí sí náà rí torí gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi nso transmitter wọ́n ti gbé wá ti fi ń sọ̀rọ̀ burúkú kan lẹ̀ Nàìjíríà gbogbo àwọn àkàálẹ̀ oríṣiríṣi ọ̀nbẹ̀ ńlẹ̀ eléyìí tó lẹ́rìí tó láti jẹ́ pé ẹ lọ yẹgi fún ni o ìrànlẹ́wọ̀n gbére ni o àbí ẹ̀jẹ̀ á sì fi pamọ́ ká gbé káṣó dájọ́ rọ̀ gbogbo eléyìí tí ó bá dénú. Ọlọ́run ṣàánú gbogbo wa orílẹ̀-èdè Nàìjíríà àjọni wa ni o kẹ́nìkan kan mọ̀ torí ìfẹ́ tarẹ́ tí ẹnìkan tàbí tí ó jẹ tàbí tó fẹ́ jẹ́ kó ti náà bọlé kó da ìlú èrú torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta là ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ páwọn kan fẹ́ dìtẹ̀ gbàjọba agbó ní fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ni o ṣùgbọ́n àwọn kan sọ pé oníjọba sọ pé kò rí bẹ́ẹ̀ pé n tó jẹ́ káwọn kí wọ́n ó mú àwọn ológun yẹn ò ní wípé wọn torí pé wọn ò tètè rí ìgbéga wọn gbà wọ́n wá ń bínú wọ́n fẹ́ fà àwọn ìjàngbọ̀n kan ló jẹ́ kí wọ́n lọ kí wọ́n mọ́lẹ̀ nú ilé wọn. ọ̀rọ̀ ọjọ́ mi ni àtànára yan. tó ẹ jẹ́ ká sẹ́mi mu lórí eléyìí bá bá padà dé àtẹ̀síwájú ojú abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀.